ọjọ́ rẹ̀ bí àná tí ààrẹ wa tẹ́lẹ̀ rí Muhammadu Buhari tó wà lórí àlééfà, gbogbo wa ń pariwo wípé Fúlàní pẹpẹ tó ń fún wa jẹ yìí ti pọ̀ jù. Wípé ṣógun láyé ni, pé ṣé gètà tó wá wà nínú ẹ̀ gan ó ti lágbára jù, ṣó fẹ́ pa tálíkà ni, ó fẹ́ wá sọ wá di tálíkà ní àsì ni, àwa ń fìdá halẹ̀, à ń fọwọ́ halẹ̀. Ìpàdé ò jìnà, wọ́n dìbò tuntun, bàbá gan kẹ́rù ẹ̀ kúrò l'Aso Rock, ó gba Daura lọ́jọ́ kò sí ìyẹn ní Katsina State. Tàbí Níjẹ̀ gan ni bàbá lọ tó ti lọ ń gbatẹ́gùn tó lọ ń sinmi, kò dá sọ̀rọ̀ Nàìjíríà mọ́. Wọ́n bá kéde Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ wa tuntun, gbogbo wa àtonílé àtàlejò àgbàlù à ń jó à ń yọ̀, ìyẹn fáwọn tó jẹ́ olólùfẹ́ ẹ̀. Kò bá pẹ́ kò bá jìnà, bàbá ní ọjọ́ inauguration, bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó náà ò sanwó subsidy mọ́, nífẹ̀ẹ́ mi ò gbé mọ́, pé àwọn kan ló ń kó jẹ. Gbogbo wa ní bàbá dáadáa bàbá kẹ̀, a bá bẹ̀rẹ̀ sí ń ra epo ní 500 naira per litre. Gbogbo wa a sì ń ṣagídí, a fi ń rà wípé ìgò bẹ̀ta ìkan dáadáa náà ló ṣe. Kò pẹ́ kò jìnà, owó epo sún sókè, ó di 670. Àwọn ibì kan wà tó jẹ́ wípé 620 náà ti ń tà, àwọn ibì kan dẹ̀ tún wà tí wọ́n ti ń rà ní 700. Gbogbo wa wá ní ṣégè leléyìí, ṣégè promax ni bàbá gbé wá. Ṣèbí Fúlàní pẹpẹ là ń jẹ tẹ́lẹ̀, èwo wá ti ní Yorùbá pẹpẹ tí gbogbo wa tún wá ń jẹ, àwa bẹ̀rẹ̀ sí jẹ. Ọlọ́run gbà wá, gbogbo wa ti wá sọ wípé kí Buhari padà máa bọ̀ wá, kó wá máa ṣèjọba, kí Bọ́lá Ahmed Tinubu kó kúrò ńbẹ̀. Táwa ọmọ Nàìjíríà a lè wá máa ṣàárò ààrẹ wa tẹ́lẹ̀ rí, ìyẹn Muhammadu Buhari, wípé kó tún padà wá. Nígbà tó wà ńbẹ̀, àmọ́ iyẹ̀ à ń pariwo. Yorùbá ti wá débẹ̀, Bọ́lá Ahmed Tinubu ó wá ń fún wa ní Yorùbá pẹpẹ ń jẹ, àwa ń pariwo ẹja farabalẹ̀ ká máa jẹ Yorùbá pẹpẹ wa lọ. Lómi ò bá gbé, ẹja ara bíẹ̀ àti bíẹ̀ sí, bí bíẹ̀ náà ò bá gbé, ló bá náwó ẹnẹ sí, ìwọ rọra fi ẹnẹ sí kó fi tì í kákan ẹ̀ balẹ̀. Sùúrù ni o, sùúrù tó lọ́jọ́. Tó lè mú táyé lọ́rù o, ilé ayé ìgbà díẹ̀ ni o, ọmọ aráyé ló ń ṣe wèrè o, wèrè ló ń tọ́, àfi kó máa hùwà wèrè o. Kí ló sọ? Kọ́ kí n wá lẹ́kọ̀ọ́. Ọmọ aráyé ló ń ṣe wèrè o. Bẹ́ẹ̀ni sọ́hun.